Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Onítàn TV. Lénìí mo rìn káàkiri, mo wá fún yín. Ọmọge happy ending ni lórí Àpáta TV Plus. Bẹ́ẹ̀ ni, ó ṣe díẹ̀ tó yẹ kí n ti ṣe review lórí ẹ̀, àmọ́ àsìkò ni ò jẹ́. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ọmọ ọ̀dọ́bìnrin ni eré àgbéléwò yìí wà fún. Àwa tá a jẹ́ obìnrin ni ó bá wí dáadáa, ni ó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n. Àmọ́ àwa tá a jọ́kùnrin náà, ẹ lè lọ wo kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé. Ẹ̀yin tèmi, ọmọge happy ending. Ǹjẹ́ ẹ̀yin ti wo ọmọge happy ending? Torí apá kejì ẹ̀ máa tó jáde. Wọn sọ̀gbà tó máa jáde fún, àmọ́ kò ní pẹ́ jáde ni wọ́n sọ ní Àpáta TV Plus. Èmi wá ní pé kí n mú wá fún yín o, kẹ́ ẹ ṣe kí ni, kẹ́ ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú eré àgbéléwò yìí. Kí n tó go deeper, kí n tó máa lọ, jẹ́ n sáré dárúkọ àwọn àgbà òṣèré tó kópa nínú eré àgbéléwò yìí. Nínú wọn ni Fathia Williams, Lánrè Adédìwúrà, Aisha Òṣìdélé, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi, ọmọge happy ending jẹ́ eré àgbéléwò tó jẹ́ wípé àwọn ọmọge tó ń fẹ́ràn owó, tí wọn ò rántí wípé nǹkan tó ń dùn mọ́ ni á máa fa ìpòrúru sínú ayé ẹni nígbà mìíràn. Tí n bá ti sọ pé ọmọge ni wọ́n, yẹ kí ẹ ti mọ̀ nǹkan tí wọ́n ṣe. Wọ́n ń ṣe àwọn iṣẹ́ tí ò yẹ kí wọ́n ṣe, kọ́kùnrin bá wọn sùn. Àmọ́ ńgbà tó wá yá, wọ́n upgrade ẹ̀ torí wípé wọ́n ní ìyá àsàlẹ̀. A kàn rí wọn tí wọ́n lọ ọ̀dọ̀ babaláwo tí wọ́n ń jẹ jíjẹ, tí wọ́n ń jẹ mímu. Eléyìí ló wá fà á tó jẹ́ wípé iṣẹ́ yìí wọn ò lè fi iṣẹ́ yìí lẹ̀. Àmọ́ ayé wọn ń bàjẹ́, àmọ́ wọ́n ń kú nídìí iṣẹ́ yìí. Iṣẹ́ yìí tí wọ́n ń ṣe yìí kò tiẹ̀ yé mi bóyá wọ́n ń bá wọn sùn ni o, àbí wọ́n á ṣà ní kán lá egbò, wọ́n á ní kí wọ́n lá oyún, kán ṣe gbogbo ìyẹn. Kí ló dé? Kí ni gbogbo eléyìí? Tí wọ́n bá ṣáà ti máa ṣe fún bí ìgbà mélòó kan, nǹkan tó dẹ̀ máa kàn ni bóyá kán máa rùn, àbí kẹ́nu wọn máa jẹrà, àbí kábẹ̀ wọn máa ṣọyún. Ẹ lọ wò tẹ́ ẹ bá ti wo, ẹ̀yin tèmi. Ohun ló máa ṣẹlẹ̀ sí wọn. Tó bá ti wá ṣẹlẹ̀ sí wọn, the next thing, wọ́n máa kú. Ṣé ẹ wá rí ìyá wọn, olórí first lady wọn, àbí báwo lọ́ ṣe ń pè é, tó bá ti gbọ́ pé wọ́n ti kú bẹ́yẹn, á ní ẹ gbé wọn lọ fáwọn òbí wọn, kẹ́dẹ̀ fún wọn 1 million naira. Ọlọ́run má jẹ́ kí tiwa bàjẹ́, 1 million naira lórí ẹ̀mí. Tó nǹkan tí wọ́n máa ń ṣe fún wọn nìyẹn. Àmọ́ Fathia, òun ni ìyá àsàlẹ̀ wọn. Fathia wá ní ọmọ obìnrin tó jẹ́ wípé á ṣà máa ra àgàbọ̀ ọmọ yẹn pé máì tí ní boyfriend o, máì tí ṣe gbá, ọmọ yẹn ti wá ní boyfriend. Ǹjẹ́ ẹ̀yin tèmi, ẹ mọ̀ wípé ẹ̀san á máa ké. Wọ́n ní àwọn bàbá wa máa sọ wípé ìyá òbí ló jèso àjàrà, tàbí ìyá ló jèso àjàrà, bí bàbá ló jèso àjàrà, àwọn ọmọ lẹ́yìn kan. Eyín máa kan ọmọ yẹn. Àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ torí ọmọ yẹn ti mú ọkọ àfẹ́sọ́nà ẹ̀ wálé báyìí. Kí ló máa wá ṣẹlẹ̀? Ṣé ọmọ yẹn máa jìyà ìyá ẹ̀ ni? Àbí ìyá ẹ̀ máa rí nǹkan tí òun fọwọ́ rẹ̀ ṣe? Torí pé àwọn ọmọ tí ó ń fi ṣiṣẹ́ kíṣẹ́ yìí, àwọn ọmọbìnrin yẹn ń kú. Wọn ò dẹ̀ gbọdọ̀ sọ wípé àwọn ò ṣe mọ́. Ẹ̀yin tèmi, kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì? Èmi mọ̀ wípé Fathia Williams, ìyẹn ìyá àsàlẹ̀ wọn, first lady yẹn, nínú eré àgbéléwò yìí, ó máa jìyà yẹn. Either kí ẹ̀san yẹn ké lórí ẹ̀ àbí lórí ọmọ. Ẹ̀yin tèmi, ibi tí wọ́n fi wá sí nìyẹn. Ẹ tètè ara ṣàṣà báyìí, kẹ́ lọ kọ́gbọ́n, kẹ́ lọ wo happy ending. Mo ní happy ending. Ọmọge happy ending. Ó jẹ́ eré àgbéléwò tó jẹ́ pé ẹ máa wò, tó máa kọ́ni lọ́gbọ́n, tó máa fúnni lóye, bẹ́ẹ̀ ni, nípa ayé. Ẹ máa fún wọn ní 7/8 torí pé ó make sense. Àmọ́ àwọn apá kọ̀ọ̀kan jẹ́ wípé mi ò fara sí lọ títí tó jẹ́ pé wọ́n kàn waste time. Mo fi speed wo ni màá sọ òótọ́ pẹ̀lú yín. Àmọ́ ó jẹ́ eré àgbéléwò tó jẹ́ pé tí ẹ bá ti wo àwọn eré àgbéléwò káàkiri, tẹ bá wò pé kí lẹ fẹ́ wò tí ẹ wá rí wò, ẹ sì lè wò ó. Ó jẹ́ eré àgbéléwò tó jẹ́ pé ẹ sì máa gbádùn lóní fẹ́rẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi, ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ ṣé gidi gan-an ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ibi tẹ́ tí ń rówó ra data, kò ní tán ńbẹ̀ o. Ọwọ́ yín báyìí ò ní kàn ìsàlẹ̀ àpò. Ẹ ò ní rí nǹkan gbé sọnù bí kò ń ṣe bí ọmọ. Rere lójú owó ń rí, rere báyìí lójú yín màmá rí. Ẹ̀yin tèmi, ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere. Gbogbo wa báyìí la jọ máa ṣe rere lápapọ̀. Ó ṣe kí nìyẹn? Ó dàbọ̀.